nílé lóko lájò lẹ́yìn òdì gbogbo ní káàbọ̀ sí orí ìkànnì Orísunláìtì. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi gbogbo tẹ́ bá tẹ́ láǹfààní láti máa wo ìkànnì Orísunláìtì. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣẹ̀ṣẹ̀ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe ìwé. Ẹ ṣeun. Orísunláìtì TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Orísunláìtì kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí. Ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti sí. Èmi ò sì sọ fún ọmọ àwọn bàbá oníláwàní torí pé àwọn bàbá wa pọ̀ nù àwọn àgbàlagbà wa pọ̀ nù wọn tán jẹ́ mùsùlùmí tó jẹ́ kí bàbá wa ni wọ́n jẹ́ wọ́n pọ̀ nù wọn. Ẹni tó náà wá jọ ma wọn tí wọ́n ń sọ̀rọ̀ nísìnyí tí ń bú sálàfí tó gbé láti bí wípé mi ò ní kó má sọ̀rọ̀ tó bá ní nǹkan tó fẹ́ ná pẹ̀lú àwọn tí wọ́n ń sọ pé ṣé Ibrahim kan tí ò dá kalẹ̀ àbí ṣé Ahmada Tijani kan tí ò dá kalẹ̀ tó bá ní tí ó ná nímà kó ná tó bá sì rẹni tó bá sọ ọ̀rọ̀ lọ́nà tí ò yẹ kó gbà sọ ẹni ìyẹn kó jẹ́ káyó mà pé ẹni tó ń bá wí ní kó má kó gbogbo èèyàn pọ̀ torí pé òun láhán àwọn ẹlòmíì náà láhán tiwọn náà tí wọ́n lè lò ṣùgbọ́n a kàn ń wò wípé bóyá yóò rọ̀ bóyá yóò rọ̀ bóyá yóò rọ̀ ni àwa rí pé tí wá ń bá a débi pé ó ń fi kinní òun pawó ó ń fi kinní òun ó fi ń ṣe kinní ó fi ń pawó. Abisokoto sofesofe ọlọ́mọ jẹ́ ń bírú wọn ó ti kọ́ díbẹ̀ yẹn ibi tó ti gbé nígbà tí ó kọ́kọ́ gbé ó níbi tó ti gbé nígbà tó gbé ń bẹ̀ ó ní tó fi júwe àwọn tó lóhùn ń bú pé tẹ bá fẹ́ dá wọn mọ̀ wọ́n gé ṣòkòtò wọ́n dárun gbọ̀n sí ẹ fi gbéraga mọ̀ wọ́n ńgbòóyá ó yọ irùngbọ̀n kúrò ní ibẹ̀ torí pé ó ti mọ̀ wípé irùngbọ̀n tó ń fi kún yẹn òun ti ń búra àwọn àtàwọn bàbá náà papọ̀ tí wọ́n jáwọn bàbá oníláwàní pé òun ti ń bú wọn papọ̀ ó wá yọ irùngbọ̀n lẹ̀ so nísìn ó wá fi ṣòkòtò lẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá oníláwàní iṣẹ́ mọ̀ pé àwọn máa ń wọ́ ṣòkòtò ńlẹ̀ ni Allahul musta'an so ó wá fi ṣòkòtò lẹ̀ ó fi ṣòkòtò lẹ̀ ń tiẹ̀ ibẹ̀ ló padà wá darí síbi pé àbí ṣòkòtò sofésofé Ọlọ́run má jẹ́ ń bírú wọn ni wọ́n fi ń pawó ni wọ́n ń sọ oríṣiríṣi ń sọ̀rọ̀ oríṣiríṣi lábẹ́ wọ́n ń náwó fún àwọn èèyàn ń jó sí káwọn bàbá tètè pé torí pé táwọn bàbá ò bá tètè pé orin tó kọ yẹn àwọn yóò padà tún jíjó ẹlẹ́ẹ̀kejì orin tó kọ yẹn ní tó jẹ́ ń jáde nù orin tó kọ ohun tó ti kọ́ débi pé ń fi ń pawó wọ́n ń náwó fún wọ́n ń ṣe gbá fún wọ́n ń ṣàwó fún tínú rẹ̀ ń dùn tí ń pawó látàrẹ̀ tẹ́ mọ̀ pé tí kí náà ti ń pè kíníkan tó bá tẹyin bóyin ní ibẹ̀ ní ó padà kú sí bó ṣe ti di wípé wọ́n ti ń náwó fún látara tí ń sọ yẹn nísìnyí àti lè fi nǹkan yẹn lẹ̀ ó lè fún torí pé ó ti bówó dé ó ti bá owó dé so àti lè fi nǹkan yẹn lẹ̀ yóò ṣe kíni yóò lè fún bó ṣe wá ń kọ ní tí ń bówó dé fún yẹn tí wọ́n ń náwó fún tánjó tánjù dí débi pé ẹlẹ́ha náà nínú àwọn ẹlẹ́ha náà ààrẹ ẹlẹ́ha wọn náà ti ń náwó ara wọn tí ń jù dí tí ń jó tá a bá padà yí orin òun sódì kejì fún nísìn kíní yóò padà fẹ́ kọjá bó ṣe lérò because kò sẹ́ni tí ó máa ń parú àwọn sísítẹ́mù báyẹn bóun ṣe lè dá wákà àbí ṣòkòtò sófésofé Ọlọ́run má jẹ́ ń bírú wọn èmi náà lè sọ di wákà kí ní oníláwàní olóṣùká Ọlọ́run má jẹ́ ń bírú wọn oníláwàní olóṣùká Ọlọ́run má jẹ́ ń bírú wọn oníláwàní olóṣùká Ọlọ́run má jẹ́ ń bírú wọn oníláwàní olóṣùká Ọlọ́run má jẹ́ ń bírú wọn. Ṣé ẹ mọ̀ pé òdìkejì tó ń kọ lèmi kọ
mi ṣe wá ń tóun tí ń tóun èmi náà máa wá tó àwọn nǹkan kan síbẹ̀ èmi náà máa wá tó àwọn nǹkan kan síbẹ̀ bóun ò ṣe kúkú dárúkọ pé lágbájá ní ń bá wí èmi náà máa wá túlẹ̀ tẹ́mi náà sì ní sọ pé àwọn báyìí lèmi náà ń bá wí torí pé mẹ́tọ̀dì tí kálukú náà mọ̀ náà ni gbogbo ohun tó kọ ń pátá a lè pọ̀ sódì fún ṣùgbọ́n tá a bá pọ̀ sódì fún yóò bá àwọn bàbá torí ẹ̀ la fi ń rọ àwọn bàbá wípé kàn bá sọ̀rọ̀ nísìn ó jáde Ibn Taymiyyah Muhammad Abdul Wahhab ń parọ́ oríṣiríṣi tó bá tiẹ̀ fẹ́ sọ̀rọ̀ àwọn òsọpá sẹ́rí àwọn gbogbo àfa àpáta kò sí àfa kan tó wá dépò màsúmù lọ́dọ̀ ahlu sunna ẹni tá ń pè ní màsúmù lẹni tá a sọ pé a lè rí ẹ̀rọ níbi tó bá sọ àbí tó bá ṣe kò sí àfa náà ṣùgbọ́n yìí tá a wàá kọ̀ ní àbòsí àtirọ́ nísìn àwọn àfa àti ń ka tíra Sheikh Ahmad Tijani tí ń ka tíra Sheikh Ibrahim Niyas ń ka nǹkan jáde nínú tíra àwọn ni bó bá tiẹ̀ já pé àwọn mẹ́tọ́dì míì táfà ń lù èmi ò láìkí ẹ̀ níbi àwọn àgbékalẹ̀ míì but àfáà yẹn ń ka wọn táwọn ènìyàn kọ ni tí òun náà bá fẹ́ sọ ọ̀rọ̀ Ibn Taymiyyah ọ̀rọ̀ Muhammad bin Abdul Wahhab kì í ṣe pé àfẹnusọ lásán ìwọ náà wá táìmù jókòó so tan skírínì síwájú máa wákà wọn tó jẹ́ ẹ̀rọ tó rí nínú àwọn tíra Ibn Taymiyyah tó kọ Muhammad bin Abdul Wahhab tó kọ kó máa wá kó jáde nísìnyí tí àfàtọ̀ òun kà ẹni tó bá bá pé nǹkan yẹn ò correct nínú àwọn tí wọ́n belong sí ìlànà àfáwọn ó lè jáde kó máa sọ pé eléyìí irọ́ ni kò rí bẹ́ẹ̀ ìntàbà ń sọkọ́ yìí bẹ́ẹ̀ náà ni tó náà bá jáde tó bá yẹ pé ń ka ọ̀rọ̀ Ibn Taymiyyah ka ọ̀rọ̀ Muhammad bin Abdul Wahhab ìwọ̀n ń kó àwọn ẹ̀rọ yẹn jáde èyí táwọn náà bá mọ̀ pé kò correct a lè jáde ká àfa ọ̀gbẹ́lẹ̀ iye ń tán sọ ń bẹ̀ nǹkan ibi tọ́rọ̀ tí ń bọ̀ ní ọ̀rọ̀ wọn àmì ìlélẹ́yìí á kó jáde fún un kò sí ní fẹ́ kó jáde táwọn èèyàn ti pa nírọ́ tá a mọ̀ torí kò sáfẹ́ ẹ̀sìn kan táwọn èèyàn bá rí wípé iṣẹ́ rẹ̀ ìpèpè rẹ̀ lápa láàrin àwọn mùsùlùmí tó fẹ́ kó wọn yọ lọ́wọ́ ṣaitan lọ́wọ́ ṣírkù lọ́wọ́ bídíà táwọn èèyàn kì í gbógun tì dandan ni kán gbógun tì dandan ni kán gbógun tì tó bá ti jẹ́ pé iṣẹ́ àwọn ànábì ọlọ́run tó pure ló gbé dání dandan ni kán gbógun tì ṣùgbọ́n kì í ṣe à ń parọ́ mọ́ ni kì í ṣe à ń parọ́ nísìnyí ṣé Bilala Ibn Taymiyyah kò tó ìgbẹ́ ìdí Bilala ọ̀rọ̀ tó já sí pé ẹni tí ń sọ náà mọ̀ nínú odò ọkàn rẹ̀ pé rọ́ lòun ń pa ṣé Bilala bàbá lọ́fà bàbá yìí ṣàfẹ́ẹ̀sìn àfáà Súfì ni wọ́n bàbá yìí ṣàfẹ́ẹ̀sìn àfáà Súfì ni wọ́n Súfì sí yàtọ̀ sí Islam tá nẹ́bí mú wá méjèèjì nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ ni àfáà Súfì ni bàbá lọ́fà àwọn èyí ṣàfáà ẹ̀sìn torí wípé gbogbo ń tẹ́ máa rí tí wọ́n máa pósìtì nípa bàbá Bilala pátápátá àwọn tó lọ lójú òpó Súfì Tìjàníyà ni ẹ lè rí nǹkan kan tí wọ́n mú wá tó lọ lójú òpó àwọn àfẹ́sìn ìsìláàmù nínú ẹ̀ àwọn tó lọ lójú òpó àwọn oníṣúfì ni ẹ lọ kó nǹkan tí wọ́n sọ wá tó jẹ́ pé wọ́n fi tírìtì ọ̀rọ̀ tí bàbá Bilala fi tírìtì ọ̀rọ̀ ṣẹ̀ríà fáwọn èèyàn bóyá tí wọ́n fi sọ̀rọ̀ nípa ìrun ààwẹ̀ hajj nǹkan àtàwọn àdájọ́ tó so mọ́ ìgbésí ayé mùsùlùmí ẹ lọ kó wá èlè rí ọwọ́ ń tẹ́ mọ̀ rí nípa bàbá Bilala òun náà làwọn tó lọ lójú òpó súfì so bàbá Bilala yìí ṣàfẹ́ẹ̀sìn tá a bá ń sọ̀rọ̀ nípa pé à ń káǹtì àwọn àfẹ́ẹ̀sìn tó jẹ́ sí islam àyànníkà bàbá Bilala kún àfáà Súfì làwọn àfáà Súfì ni wọ́n yìí ṣàfẹ́ẹ̀sìn torí ẹ̀sìn tá nàbí mú wá ìsìláàmù ni èèyàn kan ò ní máa jáfà lórúkọ ìsìláàmù kó má ní àwọn nǹkan kan tó jẹ́ nǹkan tá nàbí mú wá tó kọ́ àwọn èèyàn tó ṣàlàyé ẹ̀ fáwọn èèyàn tó sì kọ́ àwọn èèyàn sídìí Ibn Taymiyyah àfẹ́ẹ̀sìn ni so nísìnyí èmi lè bẹ́ lọ́hùn wípé gbogbo ọmọ tèmi bí nínú jáfà pé gbogbo ọmọ tèmi bí nínú jáfà kọ́lọ̀ ń jẹ́ kan rí bí Ibn Taymiyyah kódà mo bẹ lọ́hùn bẹ́ẹ̀ pé gbogbo ọmọ tèmi bí nínú ìjà àfà kọ́lọ̀ ń jẹ́ kan rí bí Ibn Taymiyyah kan tó wá ju Ibn Taymiyyah lọ nínú ìjà àfà mo wá bẹ lọ́hùn fọmọ tí ń dá wákàwọn náà pé gbogbo ọmọ tí wọn náà bí níbi ìjà àfà kí wọn ó dàbí bàbá Bilala kódà níbi irú bí bàbá Bilala ti rí òun káwọn tó wá ju bàbá Bilala lọ ń bẹ
so in tó já sí pé wọn náà lè ẹ̀yin náà lè sọ pé ẹ fẹ́ sọra yín di irú béèyàn ti rí ìwọ làbúrò máa parọ́ táyé irú bí bàbá Bílálà ti rí ọ̀pọ̀lọpọ̀ yín náà lè sọ pé kóun rí bí àbí káwọn ọmọ gbogbo ọmọ tó ń bí báwọn náà nìkan ṣe yà ọ̀pọ̀lọpọ̀ yín ò lè sọ tẹ́ ẹ bá sọ ẹ tún lọ máa ṣe àdúrà míì lẹ́yìn ni ẹ tún lọ máa ṣàdúrà míì lẹ́yìn ni ẹ lè sọ kí lẹ ń ta àwọn èèyàn fún èmi sì lè sọ pé gbogbo ọmọ tèmi bí kán dàbí Ibnu Taymiyyah àṣedà níbi ìjà àfa kódà kán tó ju Ibnu Taymiyyah lọ kán tó ju Ibnu Taymiyyah àṣedà lọ nínú ìjà àfa gbogbo ọmọ tí wọn náà bá sì bí ìwọ oníwákà sọnù kí gbogbo wọn náà ó dàbí bàbá Bílálà kódà kán tó bí níbi ìjà àfa bàbá Bílálà kán dàbí ẹ kán tó ju bàbá Bílálà lọ bí bàbá Bílálà ti rí wọn èmi sàmì tèmi wọn náà sàmì tiẹ̀ torí ẹ mò ń fàsìkò yìí rọ àwọn bàbá tí wọ́n jẹ́ àwọn bàbá oníláwàní tí wọ́n jẹ́ àwọn bàbá wa àgbàlagbà torí páwa náà gba ojú òpó láwàní kọjá rí àwa náà gbójú òpó láwàní kọjá rí tí ò sí èméjì bí àwọn èsì dì náà yẹn bí tá a bá ti kọjá ń bẹ̀ náà nù àyè dì náà yẹn kódà níjọ́ tí mo ṣe wàlímà Kùránì ní 1990 pé wọn ò fọ ọmọ lọ lé kéwú báyìí pé ọmọ yìí ó ti dàgbà fẹ́ mú wálé kéwú lọ́dọ̀ àfáà mi kọ́lọ́mbà foríjì wọn ti lọ pàdé Ọlọ́run Láwàní ni wọn mo wọ wọn fà mí lọ bẹ̀ ní 89 kìdípà àti máa kéwú bìfọ́ gbà wọn àti ńlá wọn lé kéwú lé nǹkan kan tá a bá ti lé ìwé dé nǹkan kan mọ́ra wọn o ṣùgbọ́n pé àwa kọ ọmọ lọ lé kéwú pé afẹ́kọ́ lọ lé kéwú gẹ́gẹ́ bó ṣe gbajúmọ̀ ń jọun wọ́n fà mí lọ́dọ̀ àfáà mi ńlá wà ní 89 mo wá ṣe wàlímà Kùránì ní 1990 lọ́dọ̀ àfáà mi bàbá àyọlò kọ́lọ̀n kó foríjì wọn bàbá náà ti kó ń sìn kọ́lọ̀n bá wọn ti kú tipẹ́ kì í ṣe ìsìn gan wọn ti kú tipẹ́ bàbá àyọlò níjẹ̀ṣà àwọn ni wọ́n wá gba Kùránì fún wa níjọ́ náà lọ́hùn lákòótí àjùwọ̀n ní 1990 lákòótí àjùwọ̀n gángan ni àwọn ni wọ́n wá gba Kùránì fún wa lọ́dún náà lọ́hùn ní 1990 bàbá àyọlò ni bàbá Usmanu àyọlò àbí nǹkankan Usmanu náà lórúkọ wọn kọ́lọ̀ ń foríjì wọn kó kẹ́ wọn so kẹ́lẹ́ mà pé ibi táwa náà gbà kọjá ni ṣùgbọ́n ẹni tí ń jẹ́sìn Ọlọ́run ó ju gbogbo anybody lọ torí ẹ̀ la fi ń pẹ̀yìn tẹ́ ẹ jẹ́ bàbá oníláwàní tẹ́ ẹ jẹ́ bàbá tẹ́ ẹ jẹ́ àwọn bàbá àgbàlagbà ẹ bá wa fa ọmọ yín létí irọ́ wa náà ni kankan náà àjọ jura wa lọ ó ti rí òun kankan náà jọ làwọn àti ẹ̀ nínú ọjọ́ orí tá a bá ní ká máa dàálẹ̀ ká máa tún pín ẹ wá bá wa fà á létí Láwàní ló jẹ́ kóun ó dàgbà sóye bóun ṣe wá ń kọrin tiẹ̀ tí ń yọ àwọn kan lẹ̀ òun tèmi náà bá padà wá jáde gbogbo ohun tó ń kọrin èmi náà lè pọ̀ sódì fún tẹ́tẹ́ àwọn tí ń jó sí orin rẹ̀ ó tún wá jójú ẹlẹ́ẹ̀kejì sẹ́wọ̀n pé ńgbà tó ń kọrin sí pé abisokoto sófésófé Ọlọ́run má jẹ́ ń rí bírú wọn àwọn kan jó wọn náà lówó àwọn ẹni tún lè padà jójú ẹlẹ́ẹ̀kejì nígbà tèmi náà bá ní Oníláwàní olóṣùká Ọlọ́run má jẹ́ ń bírú wọn sẹ́sìn mọ̀ pé ẹ máa wò pé ọ̀rọ̀ yìí ti fẹ́ máa ṣe kí ni okùn ẹ ti fẹ́ máa gùn torí ẹ̀ la fi ń fẹ́ kẹ́yìn bàbá tẹnu yín bá ká ẹ pè é sákèsì tó bá mọ̀ pé òun fẹ́ bá wọn kan jà èmi ò sọ̀rọ̀ ẹ̀ kí n borí ni èmi èsì búyàn tí n bá fẹ́ ṣọ̀rọ̀ dù tí ìbá ti pé èèyàn bá jáde ní jáde àṣà tó kàn jáde ní jáde àṣà àwa náà lè bá a fi wọ́n ṣùgbọ́n pé a fẹ́ a rí nǹkan kan téèyàn ń sọ tí ò bá a mú a ṣọ̀rọ̀ dù fọ́rọ̀ rẹ̀ ní àbá tiwa lọ kò sí tó kàn wá pẹ̀lú ká ní à ń bu àbá ń ṣe kinní kan kò sí tó kàn wá pẹ̀lú a ṣọ̀rọ̀ dù tiwa a fèsì tiwa a sọ̀rọ̀ tiwa a ṣàlàyé a sì bá tiwa lọ ó dàbọ̀ jáfa súnà náà ni àwa máa sọ tábà súnà bá sọ kankan tá a rí pé kinní yìí ó correct àwọ̀ jáde á sọ tiwa tá a bá rí pé dìmáàdì bá pọ̀ jù lọ́dọ̀ àwọn èèyàn náà sì ni máa bí táwọn èèyàn bá ti ń dìmáàdì tán sẹ́ndì pé ṣe gbọ́ wá ká jáde ká sọ tiwa nígbà tó jẹ́ pé orí social media náà làwọn èèyàn ti gbọ́ tẹni òun náà wọ́n sì ń sẹ́ndì ẹ̀ so eléyìí nísìnyí ti làbí bo ní mo ti rí bó ti bẹ̀rẹ̀ mo rí
kó tó wá bá débi pé eléyìí tí fi ń pawó lóde yìí nísìn torí ẹ̀ àbí ṣòkòtò sófétófé tí ń kọ ohun èmi náà yí padà o oníláwà ní olóṣùká ọlọ́run má jẹ́ ń bírú wọn oníláwà ní olóṣùká ọlọ́run má jẹ́ ń bírú wọn. sẹ́wọ̀n pé kálukú náà ló lẹ́nu torí ẹ̀yin bàbá ẹ fà á létí àwọn tó bá mọ̀ pé òun bá fẹ́ fèsì toró náà máa ń sọ wípé àní ẹ má pàkíyèsí ṣùgbọ́n ẹ má bú wa àwọn tó bá ń bú wọn kó dárúkọ wọn àwọn tí bá ń bú wọn kó já yóò mọ̀ pé àwọn tó ń bá wí ní kó má sọ̀rọ̀ ní sọ̀rọ̀ tá yóò fi máa kó gbogbo èèyàn pọ̀ mọ́ra wọn kó já yóò mọ̀ àwọn tí ń bá wí pé àwọn tá ń bá wí rè kálás àmọ́ kò kàn wá túlẹ̀ bá nǹkan máa ní àwọn kan síbí àwọn kan síbí àwọn sọ́rí bí wọ́n ti ṣe wọn tèmi náà bá gbé tèmi náà jáde èmi náà kàn máa yọ bàbá lámúnigun ìmọ̀ yọ bàbá lágbàjì ìmọ̀ yọ bàbá láyọlò ìmọ̀ yọ lárárọ̀ èmi náà kàn máa yọ àwọn kan kó ń bẹ̀ ni èmi náà sì máa ní oníláwà ní olóṣùká ọlọ́run má jẹ́ ń bírú wọn oníláwà ní olóṣùká kọ́ ọlọ́run má jẹ́ ń bírú wọn ó gùn jù bá ń lọ o nǹkan pọ̀ tí mo ti kó sábẹ́ o torí ẹ̀ àmọ́ torí àwọn bàbá yìí kò jẹ́ kí n fẹ́ wọnú lé sínú ẹ̀ dáadáa ṣùgbọ́n bẹ́ẹ̀ lọ́wọ́ ọba Allah subhanahu wa ta'ala àti làbíbù náà àti àwa náà gbogbo bí kálukú wa bá kù sí ọlọ́run kò tún wá ṣe ń bẹ̀ so kálukú náà àwa náà mọ̀ pa àá níbi tá a kù sí ṣùgbọ́n àwò kọ àkíyèsí àkọ́kẹ́yìn ó tún pè wá sákíyèsí so àwa sì mọ̀ pé ẹ̀sìn ọlọ́run kì í ṣe tí yẹn máa ń dákẹ́ fún bàjẹ́ táwọn yẹn bá gbé wọbẹ̀ láyé torí pé Ànábì ní la tazalu ta'ifatu min ummati 'ala al-haqqi zahirin àwọn kan ò ní yẹ̀ wọn ò ní yé máa bẹ nínú àwọn àjọ mi tó já sí pé orí òdodo bẹ́sìn ọlọ́run ṣe ríhun làwọn ó dúró lé lórí gbogbo ẹni tó bá sì ń gbégbékúgbé wá àwọn máa ṣe kíni ó máa ṣàlàyé ẹ̀ pé léyìí ò ṣe kíni kò sí ń bẹ́ẹ̀. Ànábì ní la yadurru man khadhalahum kò ní kò nira bá wọn kò ní disturb wọn láti má máa ṣe tiwọn anybody tó bá yẹpẹrẹ wọn tí bá ń bú wọn torí ẹ̀ yìí wò ní káwọ ó má sọ tiwa ṣùgbọ́n àní sọ lọ́nà èébú àní sọ lọ́nà ìmọ̀ járáǹkì àwọn èèyàn afẹ́ni tá a bá rí i pé eléyìí ṣètọ́nù ni kì í ṣe kíni so torí ẹ̀ àwọn bàbá wa tí wọ́n já wọn bàbá oníláwà ní ẹ̀fà létí ẹ̀pẹ́ ṣàkíyèsí kó sinmi pátipàti tí ń ṣe kó tó di wípé àwọn àmínà tó máa jáde gbogbo tí ń wí òun pátá àákàn pọ̀ sódì nísìnyí táwa náà ó sì máa dá a padà tábà wá ń dá a padà torí ẹ̀yin bàbá kan tẹ́ ẹ jágbàlagbà tójú yín tì wá àfẹ́ kó mú wa máa dárú wákàbẹ́ àfẹ́ kó mú wa máa dá ṣùgbọ́n tí bá ń kọ̀ntínú lọ báwọn àwa náà ó padà dárú wákàbẹ́ o tí bá ń bá lọ báwọn àwa náà ó padà dárú wákàbẹ́ o torí ẹ̀ mo bẹ̀ lọ́wọ́ ọba Allah subhanahu wa ta'ala kọ́lọ̀ ń jẹ́ ó gbọ́ ó sì jẹ́ ó gbà àwọn tí wọ́n bá wá ń sọ̀rọ̀ náà tó já wọn ọmọ ìyá wa náà tí wọ́n jẹ́ ahlus sunnah táwọn náà bá ń sọ̀rọ̀ kálukú náà ó sọ lọ́nà pé a fẹ́ káwọn èèyàn ó lísìn kan sì kẹ́kọ̀ọ́ lóòótọ́ àdámọ́ máa ń le jura wọn lọ ìwà máa ń yàtọ̀ síra wọn majority máa ń yàtọ̀ síra wọn ṣùgbọ́n ẹ jẹ́ ká máa rò ó pé àwọn èèyàn tá à ń bá sọ̀rọ̀ a fẹ́ kan kẹ́kọ̀ọ́ ni ìjà kọ́ la wá jà Ibrahim Niyas ti kọ́ tí ó kọ́ Ahmad Tijani ti kọ́ tí ó kọ́ ká bọ́ síbẹ̀ ká ṣàlàyé nǹkan yìí ní ká dẹ̀ jẹ́ ó yáyé pé irú nǹkan yìí kúfúrù lẹ́ni yìí ṣe kíni ló kọ́ ṣírìkù lẹ́ni yìí kọ́ so ká ṣàlàyé ká mẹ́rin ká fi dá tí wọ́n sọ tí ò bá tọ́lọ́run tànábì mú ká fi dànù ní ká sì ìjákò ń bẹ̀ bí kọ́ ṣe rí ó nọ́mà ẹni tó bá já sí pé kódà ṣèitán téèyàn bá ń bẹ láwùjọ bí tó já sí pé ṣèitán ló ṣe kíni ṣèitọ́nì ló ní agalẹ̀ ń bẹ tí yẹn bá wà láwùjọ bí tó yá pé ṣèitọ́nì ló ní agalẹ̀ ń bẹ tẹ́ ẹ bá fẹ́ káwọn èèyàn mọ̀ pé ṣèitọ́nì yìí ṣẹni tó yẹ kán tẹ̀lé àfi kẹ́ ẹ má bẹ́ẹ̀ ti sọ tí ẹ̀ tó fi ní sọ àwọn èèyàn di ẹni èṣù tányányán àfi kẹ́ èèyàn mọ̀ bí yóò ti sọ tẹ́ ẹ bá fẹ́ káwọn èèyàn mọ̀ pé ẹni tẹ́ ń tẹ̀lé ṣèitọ́nì gangan lélẹ́yìí àwọn èèyàn sì ti rọ́ tẹ̀lé àfi kẹ́ ẹ má bẹ́ẹ̀ ti sọ anybody tó bá ti lérò lẹ́yìn táwọn èèyàn ti ń tẹ̀lé
ẹ wá rí pósò àwọn kankan tí ò bá tọ́lọ́run tà nábì mu àfi kẹ́ ẹ mọ bẹ́ẹ̀ ti gbé e kalẹ̀ torí pé ẹ fẹ́ káwọn yòó rí nǹkan yẹn páyì dáa ní nǹkan yìí ni ìfẹ́ ẹnìyẹn dẹ̀ ti ń bẹ lẹ́mìí wọn ó ń bẹ nínú ọkàn wọn tẹ́ ẹ bá jásí pé ọ̀nà tẹ́ ń gbà wọlé ni pé ẹ ń mú àléébù ní tí ò dá wá lẹ́ni tí tó ń bú ẹni yẹn lọ́pọ̀lọpọ̀ gba àwọn èèyàn ní lísìn sí òdodo tẹ́ ẹ fẹ́ káwọn èèyàn ó mọ̀ mọ́ ń bú àfáà wa ń bú ṣéhù wa ń bú ọ̀gá wa ń bú kinní kan wa làwọn èèyàn ó padà máa rí ni wọ́n fi máa react so torí à ń rọ àwọn ọmọ ìyá wa náà tó jásí pé wọ́n ń ṣàwọn àlàyé irú àwọn nǹkan báyìí nìyí kán wòye sí àárín yẹn kán jẹ́ kí ìmọ̀nà àwọn èèyàn gẹ́gẹ́ bá ṣe nífẹ̀ẹ́ ìmọ̀nà fún àwọn èèyàn kán jẹ́ kí gbígbọ́ àwọn èèyàn àti gbígbà wọn kán jẹ́ kí ó wúwo lẹ́mìí wọn ju ẹni tí ó kọ ọ̀rọ̀ tí wọ́n ń kà lọ so that yóò lè fi benefit àwọn èèyàn tó kọ́ ó lè fi ṣàǹfààní lára ẹ̀ wọ́n lè fi ṣàǹfààní lára ẹ̀ wọ́n lè fi tẹ́tí àti fẹ́ gbọ́ because nísìnyí èèyàn lè wà lójú agbo gan èèyàn lè wà láàrin àwọn èèyàn tó já wọn lay people àwọn èèyàn tó já pé wọn àmọ́ kinní kan wọn àmọ́ tó ń sósì nínú ẹ̀sìn so téèyàn ó dẹ̀ fẹ́ discuss irú mátà báyẹn náà fún wọn kán gbọ́ yé níbẹ̀ yẹn ni ẹ ní wà láàrin àwọn èèyàn kẹ́ ẹ máa bú ẹni tẹ́ ẹ mọ̀ yípo ní ẹni tí wọ́n gbà fún at the same time ẹ pàṣẹ mẹ́sẹ̀gì yín káwọn èèyàn ó gbọ́ nǹkan yẹn yé kán lè kó ń bẹ́ lẹ́ni tí ó lọ torí pé ọ̀pọ̀lọpọ̀ wa náà la gbà wọn láì yẹn kọjá àwọn àsìkò kan wà tó já pé tá a bára wọn tí wọ́n ṣe súnà tí wọ́n ń gbìyànjú díẹ̀díẹ̀ táwọn èèyàn ní hatred fún wọn so àwọn àfáà tá a sì kátìrà àwọn tá a fi gbàgbọ́ yé pé ẹ̀sìn gangan rèé wọn ò fi èébú àti ìmọ̀ járáǹkì àwọn èèyàn wọlé wọ́n ń bá àwọn èèyàn sọ̀rọ̀ wọ́n ń tọ́ bọpọlọ àwọn èèyàn láti jẹ́ kán gbàgbọ́ yé pé ẹ̀yin náà ẹ̀wò kínní ẹ̀wọ̀n tá ànábì wí ẹ̀wọ̀n tí Kùránì wí ẹ̀wọ̀n tẹ́lẹ̀ yìí ń sọ kálukú dẹ̀ ń gbìyànjú láti máa change so torí ẹ̀ abẹ́lẹ́wọ̀n bá Allah subhanahu wa ta'ala ibi tí kálukú náà kù sí kọ́lọ̀ kó tún wá ṣe àwọn ibi tá a ti ń ṣàṣìṣe táàmà ọlọ́run kò járí gbọ́yé ká sì lè ṣàtúnṣe rẹ̀ so la ilaha illallah àti àwọn kódà àti làbíbù náà àtàwa náà à ń bẹ lọ́wọ́n ọba pé kọ́lọ̀ ń jẹ́ kálukú wo tán sórí dáadáa ni ká tán sórí tí ó mú wàrà àánú àti ìyọ́nú ọlọ́run torí pé ẹni tí ò tí ì kú kò lè fọkàn balẹ̀ wípé ẹni tóun ṣe náà lòun kú lórí ẹ̀ láìpẹ́ yìí bóyá àná ni mo sì rí ọmọ kan ọkùnrin kan kìí sọmọ ọkùnrin kan tí mo padà rí kinní lẹ̀kẹ̀ àwọn ẹlẹ́bọ lọ́rùn rẹ̀ ní tó sì jẹ́ pé ńgbà tí àwọn mùsùlùmí kan nílọrin tí wọ́n mú ọmọ tí kálukú ti màún náà òun wà àfáà lòun tóun lọ ń bá bẹ̀bẹ̀ òun náà sì ti ṣe kinní láàrin ìgbà òun sísìn ẹ̀wò ìṣẹ́jú mélòó ni so torí ẹ ẹni tí ò tí ì kú kó má fẹ̀mí balẹ̀ ẹni tí ò tí ì kú kó má fi ẹ̀mí balẹ̀ so torí ẹ ló fà tó já sí pé àjákàmọ̀nà lórí anybody ṣùgbọ́n tá a bá ń sọ̀rọ̀ tá à ń ṣàlàyé ẹ̀sìn à ń ṣàlàyé ni eléyìí tá a sọ yìí náà kó má bàa di pé yóò kẹnu ju eléyìí lọ láfi wò ó pé ká ké sáwọn bàbá tí wọ́n já àwọn àgbàlagbò oníláwàní kán bá ọmọ wọn yìí sọ̀rọ̀ tí bá máa gbọ́rọ̀ sí wọn lẹ́nu táwọn kan bá já wọn kan náà bá ń sọ̀rọ̀ tí wọ́n ń bú èébú àbí tí wọ́n ń sọ̀rọ̀ lọ́nà tí ò tọ́ tí máa ń dùn wọ́n kó jáde kó dárúkọ wọn pé àwọn alágbájá ṣùgbọ́n kó kó gbogbo èèyàn pọ̀ èyí ò kọ̀rẹ́kìtì torí pé òun náà ń sọ wípé àní ẹ má tún wá ṣe àní ẹ má pàkíyèsí àmọ́ ẹ má pè wá sákèsí lọ́nà tá à ní gbàgbọ́ bí kẹ́ ẹ má bú wa kẹ́ ẹ má bá àwọn bàbá wa àwọn náà sì àfẹ́ kéèyàn má bá àwọn bàbá anybody àfẹ́ ṣùgbọ́n kò sí bàbá ẹnìkan tó lè sọ̀rọ̀ kan tí ò bẹ́sẹ̀ mu tá a lè jáde sọ pé lè yóò correct ṣùgbọ́n láì ní bú bàbá òun gangan so abẹ́lẹ́ òun gbọ́n àwọn tí wọ́n ti lọ pàdé ọlọ́run tí wọ́n jẹ́ mùsùlùmí ọlọ́run kò forí jì wọ́n kó kẹ́ wọn àwọn tí wọ́n tẹ̀sẹ̀ lọ àwọn tí wọ́n tún lọ àwọn tí wọ́n ti lọ ọlọ́run forí jì wọ́n kó kẹ́ wọn àwọn náà tá a kú ń bẹ̀ ọlọ́run forí jì àwọn náà kó ṣe kíni kó ṣàánú àwọn náà kó já tán sórí dáadáa àti àwa àti làbíbù náà abẹ́lẹ́ òun àti bọ̀tán rẹ̀ ní kọ́lọ̀ ń jẹ́ kí kálukú wa ó ní kọ́lọ̀ má jà láti bọ̀tán abú la ilaha illallah hadha wa sallallahu wa sallam ala nabiyyina muhammadin wa ala alihi wa ashabi wákàtí mo dáhùn mo bí àwọn bàbá ká má bínú o làbíbù ló jẹ́ kí n dá báwọn ṣùgbọ́n ọlá bí mo ṣe rí kinní ohun tí ń fi ń pawó òun ló jẹ́ kó rí bẹ́ẹ̀ lára tèmi náà ṣùgbọ́n tí táwọn bàbá ò bá a sọ̀rọ̀ ó ṣeé ṣe ká padà wá gbé e jáde jù bá ń lọ torí ẹ̀ káwọn bàbá ó bá a sọ̀rọ̀ ọlọ́run jò gbọ́
subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.